ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ lọ gbàdúrà àdúrà gidi ni àdúrà yìí ẹni Olúwa nínú ìjọba títún yìí àwọn bójẹ́ bódànù ọ̀run gbé mi pàdé wọn àwọn bójẹ́ bódànù jẹ́ ká wọ ní ìrìnàjò ayé nínú ayé àwọn bójẹ́ bódànù tí ń gbé ayé ẹni sókè tí ayé ẹni ń yí padà tí èèyàn fi ń gbàgbé ìyà òṣì Ọlọ́run gbé mi pàdé wọn àwọn bójẹ́ bódànù Ọlọ́run gbé mi lé wọn lọ́wọ́ Olúwa gbé mi lé wọn lọ́wọ́ Olúwa gbé mi lé wọn lọ́wọ́ màmá bàbá àǹtí wọn lọ́la àdúrà yẹn lọ gbà ní kíákíá kó o mọ́ bá lòjọba bàbá Tinubu yìí lásán kó o mọ́ bá lò ó àwọn kan rí tí wọ́n ṣe nínú ìjọba Buhari ẹlòmíì ìyà ló bá kalẹ̀ ọdún 8 Buhari bẹ́ẹ̀ lẹ́lòmíì ti dán lọ́rọ̀ mẹ́ ìjọba bàbá Tinubu yìí náà àwọn kan torí tí wọ́n ṣe lọ́gbàdúrà pé Olúwa kàmí káwọn tí ó rí tí wọ́n ṣe lójọba bàbá Tinubu yìí kàmí káwọn tí ó lọ́lá kàmí káwọn tí ó dolówó nú ẹ̀ kàmí káwọn tí ó lọ́rọ̀ má jẹ́ jìyà nínú ìjọba ọdún 4 tí bàbá Tinubu ń lò lọ yìí o torí ọ̀pọ̀ ni ó jìyà ṣùgbọ́n ìwọ ni ó fẹ́nu rẹ kọyà pé Olúwa bá mi kọyà ìyà yóò èso mi ọbẹ̀ mo kọyà ẹlẹ́dàá mi kọyà ẹ̀yin ọ̀run ẹ kọyà ẹ̀yin mọ̀lẹ́kà ti kọjá dé ọ̀run àti ayé lónìí ẹ kọyà fún mi màmá lọ gbà bàbá lọ gbà àwọn bùjẹ́ búdànù tí ó mú ogun mo náwó kan tán kan tó rí mi tí ó mú kò láyé ẹ̀ kọ́nù kó gbé ọ lé wọn lọ́wọ́ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ọ̀run ó gbé yín láwọn bùjẹ́ búdànù lọ́wọ́ o àwọn bùjẹ́ búdànù mọ́ ilà tọwọ́ kọ o ọlọ́rọ̀ ni wọ́n o bá bóyàn nílé tó bóyàn ní 500 million wọn mọ̀ kan bóyàn ní kankan bọ́jà kí wọn kàn ní no don't worry àwọn bójẹ́bùdà mi náà tẹ́tẹ́ lá béèrè wọn níwájú ẹlẹ́dàá rẹ níwájú ọba ayérayé yóò ṣílẹ̀kùn ẹ̀fọ́ orí mi ò ṣẹ̀bẹ̀ Jésù Olúwa àmín.